A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́gọ̀mádẹ àìjẹran ẹdán. Iléeṣẹ́ ológun agbèfọ́ba The Defence Headquarters DHQ ti fìdí ẹ̀ múlẹ̀ lánàá wípé àwọn adàlúrú àti òṣìṣẹ́ ológun bá ogun lọ nígbà tí àwọn agbésùmọ̀mí ṣe ìkọlù sí 29 Task Force Brigade Headquarters ní Benishek, ìpínlẹ̀ Borno, ṣùgbọ́n DHQ ò fìdí ẹ̀ múlẹ̀ tàbí ṣe ẹ̀sùn wípé kọ́mándà 29 Brigade Brigadier General Hussein Ibrahim wà lára àwọn tí wọ́n ṣekú pa níbi ìkọlù. Alága ìjọba ìbílẹ̀ Kaga ní ìpínlẹ̀ Borno Zana Ajimi ní kọ́mándà brigade wà lára àwọn tí wọ́n ṣekú pa. Alága ṣàlàyé fún akọ̀ròyìn wípé àwọn ṣẹ̀ṣẹ̀ fi ibùdó ológun sílẹ̀ ni òun lè fìdí ẹ̀ múlẹ̀ wípé Brigadier General wà lára àwọn tí ó bá ìṣẹ̀lẹ̀ lọ. Bákan náà ni àwọn olùgbé náà ṣe ẹ̀sùn wípé àwọn agbésùmọ̀mí ṣe ìkọlù sí ibùdó ológun pẹ̀lú ohun ìjà olóró alágbára sophisticated weapons, dáná sun ọkọ̀ pẹ̀lú àwọn ṣọ́ọ̀bù tí ó wà nítòsí. Olùgbé kan Musa Haji ní kì í ṣe wípé wọ́n dáná sun ọkọ̀ ológun nìkan, gbogbo ṣọ́ọ̀bù tí ó wà lẹ́bàá ọ̀nà ni wọ́n dáná sun. Bí ó tilẹ̀ jẹ́ wípé àwọn kò gbọ́ nípa ikú ará ìlú, ṣùgbọ́n àwọn gbọ́ nípa àwọn ológun tí wọ́n ṣekú pa. Gbogbo akitiyan àti kàn sí agbẹnusọ ikọ̀ ológun Operation Akinkai, Lieutenant Colonel Sani Uba, ni ó já sí pàbó nítorí kò gbé aago rẹ̀. Nínú àtẹ̀jáde láti ọ̀dọ̀ adarí ìròyìn DHQ, Major General Michael Onoja, ni wọ́n ti ṣàlàyé wípé ìkọlù yìí wáyé láàrin aago 12:00 òru àná ọjọ́ 9 oṣù kẹrin bí àwọn agbésùmọ̀mí yìí ṣe gbìyànjú àti fo ìgànná ọgbà wọlé ní ikọ̀ Operation Akinkai tí Brigadier General Hussein Ibrahim darí dá wọn lóhùn pẹ̀lú ìgbésẹ̀ akíkanjú tí ó mú àwọn wọ̀nyí súnmọ́ sẹ́yìn tí wọ́n fi jọ̀wọ́ èròǹgbà wọn. DHQ ṣe àpèjúwe ìkọlù yìí ní àpẹẹrẹ wípé ara ti ní àwọn adàlúrú wọ̀nyí, wọ́n ti kojú òfò àti àdánù níbi ìkọlù ìṣíwájú. Ìdí nìyí tí wọ́n fi wá tìkanra. Ó ṣeni láàánú wípé àwọn pàdánù àwọn ológun díẹ̀ tí wọ́n fi ẹ̀mí wọn lélẹ̀ lẹ́nu iṣẹ́. Lánàá Ọjọ́bọ̀ ni Ààrẹ Bọ́lá Tinubu fi ẹ̀dùn ọkàn rẹ̀ hàn sí ìṣekúpa àwọn ológun 29 Task Force Brigade bí ó ti ṣe àpèjúwe àwọn ológun tí wọ́n ṣubú lójú ìjà yìí ní mánigbàgbé akọni tí kò ṣeé rọ́pò. Nínú àtẹ̀jáde láti ọwọ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ rẹ̀ lórí ìròyìn àti ọgbọ́n inú, Báyọ̀ Ọ̀nànúgà, ní ààrẹ ti gbóríyìn fún ọkàn akin àwọn ológun tí wọ́n jà fitafita láti dènà Boko Haram àti má ríbi gba ìṣàkóso ìlú tí ó wà lábẹ́ ìṣọ́ wọn. Ààrẹ fi ìbánikẹ́dùn rẹ̀ ránṣẹ́ sí mọ̀lẹ́bí akọni ológun tí ó darí ikọ̀, Brigadier General Hussein Omar Ibrahim, tí ó fi ẹ̀mí rẹ̀ lélẹ̀ fún orílẹ̀-èdè ní ìpínlẹ̀ Borno. Ó ní ìjọba kò lè gbàgbé ìfarajìn wọn, bẹ́ẹ̀ ni ìfarajìn wọn kò ní lọ lásán. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ìpele ìṣẹ́ ní Nàìjíríà lọ sókè sí 63% ní ọdún 2025 pẹ̀lú gbogbo àdínkù ọ̀wọ́ngógó tí ó ṣe àpẹẹrẹ ìwọ̀nba ipa bíntín tí ọrọ̀ ajé ní lórí ìdàgbàsókè, gẹ́gẹ́ bí Ilé Ìfowópamọ́ Àgbáyé World Bank ṣe sọ. Àfihàn yìí wáyé nínú àkọọ́lẹ̀ Nigeria Development Update fún oṣù kẹrin ọdún 2026 tí wọ́n pe àkọlé rẹ̀ ní Nigerians Tomorrow Must Start Today. Ọjọ́ ọ̀la Nàìjíríà gbọ́dọ̀ bẹ̀rẹ̀ lónìí, tí wọ́n yọ̀ǹda lọ́jọ́ Ìṣẹ́gun ní ìlú Àbújá. Àlàyé ṣe àfihàn wípé iye ọmọ Nàìjíríà tó ń gbé nínú ìṣẹ́ below poverty line lọ sókè kúrò ní 56% ní ọdún 2023 bọ́ sí 61% ní 2024 kí ó tó wá dé góńgó 63% ní ọdún 2025. Àlékún yìí ń wáyé lákòókò tí ọ̀wọ́ngógó ń dínkù, tí ó ṣe àpẹẹrẹ àìṣedéédé láàrin price moderation àti real income growth. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ọmọ ẹgbẹ́ ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin kan tó ń ṣaṣojú Yagba Federal Constituency ní ìpínlẹ̀ Kogi, Lékè Abẹ́jídé, ti ṣe ẹ̀sùn wípé àwọn alágbára ti gba ìṣàkóso ẹgbẹ́ òṣèlú African Democratic Congress (ADC) láìtẹ̀lé ìlànà, tí ó mú kí fàákájà àárín ẹgbẹ́ túbọ̀ wálẹ̀ jù sí i. Abẹ́jídé sọ ọ̀rọ̀ wọ̀nyí lánàá níbi ó ti farahàn lórí ètò òṣèlú, bí ó ti bu ẹnu àtẹ́ lu àwọn adarí, níbi tí a ti rí ààrẹ ilé ìgbìmọ̀ àná
David Mark nígbà tí wọ́n ní kí ó dárúkọ àwọn tí wọ́n já ẹgbẹ́ gbà. Amòfin yìí dárúkọ ààrẹ ilé ìgbìmọ̀ àná David Mark, gómìnà àná fún ìpínlẹ̀ Ọ̀ṣun Ralph Arẹ́gbẹ́ṣọlá àti àwọn mìíràn. Ó ṣe àríyànjiyàn wípé ìgbéǹde ẹgbẹ́ yìí kò lọ pẹ̀lú ìlànà àárín ẹgbẹ́. Gbogbo àwọn tí wọ́n ti wà nínú ẹgbẹ́ yìí tẹ́lẹ̀ ni wọn kò fi tó létí tàbí kàn sí. Aṣòfin ní bí ènìyàn bá fẹ́ darapọ̀ mọ́ ẹgbẹ́ kan, pàápàá jùlọ tí kìí ṣe ẹgbẹ́ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ dá sílẹ̀, ó yẹ kí wọ́n mọ̀ wípé àwọn kan á ti wà níbẹ̀. Èéṣe tí wọn kò fi kọ́kọ́ ní ìpàdé pẹ̀lú wọn kí wọ́n jíròrò. Abẹ́jídé túbọ̀ ṣe àfihàn wípé òun kò mọ̀ nípa àwọn àgbààgbà ẹgbẹ́ bíi Àtíkù Abubakar, Rotimi Amechi àti Peter Obi. Ó ní òun kò bá wọn pàdé rí, àwọn náà kò bá a ní ìpàdé rí. Òun kìí ṣe àríjẹnímàdàrú, ṣùgbọ́n kí wọ́n ṣe ohun tí ó bá tọ́. Abẹ́jídé ní gbogbo àwọn tí wọ́n ń pe ara wọn ní adarí ADC kìí ṣe ojúlówó ọmọ ẹgbẹ́ nígbà tí wọ́n ṣẹ̀ṣẹ̀ gba ipò. Wọn kò tíì fi orúkọ sílẹ̀ ní ìgbà tí wọ́n gba ìṣàkóso ẹgbẹ́. Ohun tí ó yẹ kí wọ́n ṣe ni wípé kí wọ́n kọ́kọ́ kọ ìwé ránṣẹ́ sí àjọ elétò ìdìbò INEC fún un ní àlàfo ọjọ́ 21 21-day notice fún ìpàdé gbogbogbò National Convention, kí wọ́n sì ṣe àtúpalẹ̀ òfin dáadáa. Bí wọ́n bá ṣe èyí, kò sẹ́ni máa gbé wọn re ilé ẹjọ́, ṣùgbọ́n wọn kò ṣe èyí. Lójú ẹsẹ̀ ni wọ́n gba ìṣàkóso ẹgbẹ́ bí ẹni wípé ètò ìdìbò fẹ́ wáyé ní ọjọ́ kejì. Èyí ń wáyé bí amúgbálẹ́gbẹ̀ẹ́ ààrẹ Daniel Bwala ṣe bu ẹnu àtẹ́ lu àwọn adarí ẹgbẹ́ ADC láàrin rògbòdìyàn tó ń lọ pẹ̀lú àwọn adarí ẹgbẹ́. Bí ó ti ní àgbékalẹ̀ ẹgbẹ́ wọn kò ní agbára àti la ìpèníjà kọjá. Bwala sọ èyí lónìí lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ X lẹ́yìn ìpinnu àjọ elétò ìdìbò àti má ṣe ìdánimọ̀ David Mark gẹ́gẹ́ bí ààrẹ ẹgbẹ́. Bwala ní òun ti sọ àsọtẹ́lẹ̀ wípé irúfẹ́ rògbòdìyàn báyìí yóò wáyé, ìṣẹ̀lẹ̀ sì ti fìdí ẹ̀ múlẹ̀. Bwala ṣàlàyé wípé oṣù 6 sẹ́yìn ni òun ti sọ àsọtẹ́lẹ̀ yìí bí ó ti bu ẹnu àtẹ́ lu àpọ̀jù gúlégúlé láàrin àwọn ọmọ ẹgbẹ́. Láàrin ẹgbẹ́ tí gbogbo ènìyàn ti fẹ́ du ipò ààrẹ, ìwà ìmọ̀tara ẹni nìkan ò lè mú ẹgbẹ́ kojú alátakò. Bákan náà ni amúgbálẹ́gbẹ̀ẹ́ ààrẹ bu ẹnu àtẹ́ lu ọ̀nà tí wọ́n gbà fi ṣe àgbékalẹ̀ àwọn adarí ẹgbẹ́. Bí ó ti ní ẹgbẹ́ tí wọ́n gbọ̀nà ẹ̀rù gbé kalẹ̀ kò lè fi ara da ìṣòro. Ẹgbẹ́ tí àwọn adarí wọn rí òṣèlú gẹ́gẹ́ bí bó bá o pa bó bá o bù lẹ́sẹ̀ kò lè ṣèjọba lé ọmọ Nàìjíríà lórí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Ọ̀gá àgbà pátápátá Comptroller General fún àjọ ẹ̀ṣọ́ aṣọ́bodè NIS Ìyáàfin Kẹ́mi Nandap ti rọ àwọn commanding officers kan lóyè fún ìgbà díẹ̀ ní ojúnà ẹnu ibodè Èkó sí Sẹ̀mẹ̀ lẹ́yìn ìròyìn lórí bí wọ́n ti ń lọ aráàlú lọ́wọ́ gbà. Bákan náà ni Nandap pàṣẹ kí ìwádìí bẹ̀rẹ̀ lórí ìṣẹ̀lẹ̀. Nínú àtẹ̀jáde tí alukoro àjọ NIS Akínṣọlá Akínlábí bu ọwọ́ lù lónìí ni wọ́n ti ní Nandap koro ojú gidigidi sí ìṣẹ̀lẹ̀ yìí. Bí ó ti ní ìwà yìí kò ṣe ìtẹ́wọ́gbà, ó tàpá sí òfin ìṣẹ̀dálẹ̀ àjọ NIS. Àtẹ̀jáde yìí kò sọ iye àwọn tí wọ́n dá sẹ̀ríà fún tàbí ṣe ìdánimọ̀ ẹ̀ka tí ìṣẹ̀lẹ̀ yìí ti wáyé, ṣùgbọ́n ní ìwádìí ń lọ lọ́wọ́ láti mọ gbogbo àwọn tí ààyè ìwà yìí símọ́ lórí láti lè sọ sẹ̀ríà tí ó bá tọ́ sí wọn. Ẹnu ibodè Èkó sí Sẹ̀mẹ̀ tí ó já Nàìjíríà sí ilẹ̀ olómìnira Benin jẹ́ ojúnà tí ẹsẹ̀ ń wọ́, pàápàá jùlọ jíjáde àti wọlé sí ìwọ̀ oòrùn Áfíríkà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Olùdíje du ipò aṣòfin kan ní ọdún 2015 láti ìpínlẹ̀ Borno, Babagana Habib, ní ilé-ẹjọ́ gíga ìlú Àbújá ti rán ní ẹ̀wọ̀n ọdún 10 látàrí wípé ó ta epo bẹtiró fún ẹgbẹ́ adàlúrú Boko Haram. Adájọ́ Peter Lifu ni ó gbé ìdájọ́ yìí kalẹ̀ lónìí lórí ẹ̀sùn oníkókó kan tí ó dá lórí agbódegbà fún àwọn adàlúrú lórílẹ̀-èdè tí ìjọba àpapọ̀ fi kàn án.
Habib, oníṣòwò epo ní ìlú Maiduguri, ìpínlẹ̀ Borno, ni ó gbà wípé lótìítọ́ ni òun jẹ̀bi ẹ̀sùn títa epo fún àwọn adàlúrú, ṣùgbọ́n ó ní ó ṣeéṣe kí ó jẹ́ àwọn ọmọọṣẹ́ rẹ̀ fuel attendants ní ilé epo rẹ̀ ni wọ́n ta ọjà yìí. Pẹ̀lú ìkúnlẹ̀ fún bíi wákàtí kan tí ìgbẹ́jọ́ yìí fi wáyé ni olóṣèlú yìí fi kúnlẹ̀ sílé-ẹjọ́ tó ń bẹ̀bẹ̀ wípé kí adájọ́ Lifu bójú àánú wò ó. Ó ní òun ní ìyàwó 2 àti ọmọ 6, òun kò sì láǹfààní àti rí tàbí yọjú sí wọn láti bíi ọdún 10 tí òun ti wà ní àtìmọ́lé. Agbẹjọ́rò fún ìjọba àpapọ̀ David Cassaway ṣe lòdì sí ẹ̀bẹ̀ afẹ̀sùnkàn fún àánú, bí ó ti ní ìwà tí ó hù ti yọrí sí ikú ọ̀pọ̀lọpọ̀ ará ìlú tí àwọn mìíràn di aláìnílélórí. Cassaway ní bí ó tilẹ̀ jẹ́ wípé Habib ti lo ọdún 10 nínú ọgbà ẹ̀wọ̀n, kí adájọ́ fún un ní 20 ọdún nítorí àwọn Boko Haram ìbá má ti ríbi gun alùpùpù bí ẹnikẹ́ni ò bá ta epo fún wọn. Níbi ìdájọ́ rẹ̀ ni adájọ́ Lifu ti ní kò sí ẹ̀rí wípé afẹ̀sùnkàn jẹ́ ọmọ ẹgbẹ́ Boko Haram yàtọ̀ sí wípé ó ta epo fún àwọn adàlúrú. Lẹ́yìn èyí ni adájọ́ fún un ní ẹ̀wọ̀n ọdún 10 kí ó bẹ̀rẹ̀ kíkà láti ìgbà tí wọ́n ti fi ọwọ́ ṣìkún òfin mú un, kí wọ́n sì fi ránṣẹ́ fún àtúnṣe extensive rehabilitation lẹ́yìn tí ó bá gba òmìnira. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.